ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o ṣé wá rí ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin táyé kàn ní wá o táyé kàn ní ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọkọ àti ìyàwó my sister ìwọ tó bá mọ̀ yìí pé o ready láti gbé ilé ọkọ ẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yin ìyá wa ló báwí jù tó fẹ́ live long nílé ọkọ ẹ̀ tó fẹ́ tẹ̀lé ìṣe ṣìṣe tó fẹ́ tẹ̀lé nu tó fẹ́ gbádùn níwọ̀n bàbá màmá wa ṣe gbádùn tó fi bí wa lénìí bàbá mi ò ra Rolls Royce o bàbá mi ò ra Mercedes Benz o kódà ìjàpá gan bàbá mi ò rà débi pé ìyá mi ní ẹ̀gbọ́n Yorùbá mi dáadáa torí gbogbo àwa ọmọ ọ̀sìn tá à ń fò lórí àwọn ọkùnrin tí wọ́n fi pátá gba bẹ́ǹsì lọ́wọ́ yín ẹ jẹ́ ká ṣọ́ra gan o ibi tí mo ti ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ obìnrin ni mo bá wí dù Adéyínká mo rí ẹ God bless you Aláàfin Fáyẹmí ibi tí mo ti ní ọ̀rọ̀ yìí àwọn obìnrin ló bá wí jù ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra now mo ti stop láti jọ ìbọ̀ mo ti go round mo ti wo orí Facebook mo wo orí TikTok mo wo orí Instagram mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀rọ̀ nípa marriage affair but they don't even know anything about it àwọn gangan ò lè experience so our experience ta ní ta dẹ̀ sí ń continue yìí o lè mi máa fi sọ̀rọ̀ in tó mèmí tí mo sì wà ń lé ìyàwó mi ẹ̀jẹ̀ ló bẹ́ẹ̀ o tí mi tí lọ tó dẹ̀ mú ìyàwó mi tó sì wà ń lé mi going to 32 years now ìyẹn ni kẹlẹ̀ mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé bóyá mo ní lọ́kì mo dẹ̀ tún ní lọ́kì bọ́tọ̀ ọgbọ́n orí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ní tó ń ṣẹlẹ̀ right now ni pé àwọn ọkùnrin kan ti wà ń gbòòrò àwọn ọmọ yìí ní kẹ́ kìlọ̀ fún gbogbo wọn tó bá wà níbi tó bá jẹ́ obìnrin tó yẹ pé bóyá ò sí ní ọkọ àbò tó wà ní ọkọ tó ń fò ọ̀nà ga ò tó ń cross tó ń ṣe cross tó fẹ́ kú ní bọ́bí brotherhood tó fẹ́ di sisterhood àbí tó fẹ́ kú ní sisterhood tó fẹ́ di brotherhood àbí wọ́n tó fẹ́ fi brotherhood and sisterhood tó fẹ́ fi arrive ẹgbọ́rọ̀ mi kẹtẹ́tí máa pa láìpẹ́ yìí mi ò rẹ́dí láti wá jókòó síbi for long but ẹgbọ́ ilé ìkéde mú dání kò ní bàjẹ́ fún ẹ Ọlábíyì mo rí ẹ bá mi share torí mo ti ro page ti pẹ́ ẹ rí pé mi lọ sórí ààrẹ almaroof mi ṣẹ́rí ẹ̀hùdàn ọ̀rọ̀ tó ń lọ nísìnyí it's either you like it or not it's either you follow ààrẹ or not it's either you do what I'm saying or you say it's correct or it's not correct my brother please just listen and listen carefully it's not about me at the same time it's about me torí pé èmi náà ní ọmọ ẹ jẹ́ kí n ní play fún yín o mo kàn fẹ́ fi kíní ẹ sọ̀rọ̀ ó ní nǹkan tí mo fẹ́ ṣe ṣẹ́rí bí mo yẹn ń bá yín sọ lọ ṣẹ́rí kíní yẹn ẹ̀yin àwọn èèyàn a fi pé bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé yìí a fi pé kàn ń ṣẹlẹ̀ ní ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ọ̀nà ọ̀tọ̀ táwọn èèyàn tó fi ń ṣe oògùn owó tó ti lò ní ayé ìgbà kan wọ́n ti ń lò ó sìn ìwọ obìnrin tẹ́ etí ẹ̀ I only have 5 minutes to say this 5-6 minutes to say this and I will turn it off torí mi náà lọ bí iṣẹ́ ìwọ obìnrin tẹ́ etí ẹ̀ ìwọ màmá tẹ́ etí ẹ̀ ìwọ ìyá tẹ́ etí ẹ̀ ìwọ bọ̀dá tẹ́ etí ẹ̀ ẹ̀gbọ́n àbúrò ojúlówó ẹ tẹ́ etí yín Nigeria is not smiling most especially Nigerian men they are not smiling ẹni pé mi ìwọṣọ mi ṣe nǹkan bọ̀ tí bá ní kí n má sọ̀rọ̀ yìí ìkọ́lẹ̀ ti bàjẹ́ kó tó dìgbà yẹn torí mi máa ń fi nǹkan ṣírò ara mi ni ṣe rí àwọn ọkùnrin tó wà ń sìn àwọn ọkùnrin kan wà ń sìn láìfù ìgbà kan oògùn owó tó ṣe ń gbà kan wọ́n ti padà ìwọ obìnrin tó bá notice pé sex kìíní ẹ ó ti tún wá ń há ẹ ju bíi ti tẹ́lẹ̀ lọ tó ò notice tó ò mọ̀ ẹ jẹ́ pùtẹ̀ ní Yorùbá kẹlẹ̀ jẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ ìwọ tó bá mọ̀ pé ìbálòpọ̀ tó ò ní sìn ó ti tún há ẹ ju ti tẹ́lẹ̀ lọ fura sẹ́ni tó bá ń fẹ́ o ìwọ obìnrin tó bá ti mọ̀ yí pé
o lè ṣe kó má bá ọkùnrin méjì mẹ́ta mẹ́rin sùn fura sí ẹni tó ń fẹ́ tó lówó lọ́wọ́ nítorí pé ọkùnrin kan wọ́n ti ń ṣe iṣẹ́ kan sí àárẹ̀ obìnrin tí wọ́n bá fẹ́ iṣẹ́ yẹn ti wà tipẹ́tipẹ́ táwọn olórí búkú kan ti ń ṣe ń gbà kan mi ì fẹ́ dárúkọ àwọn ìlú yẹn bọ̀ mi ní dárúkọ fi ara balẹ̀ fún ẹni tó bá ń fẹ́ kó sọ dáadáa àwọn ọmọkùnrin ti jáde wọ́n ti arrive ẹ jẹ́ fi kíní ṣe sample nǹkan ọmọkùnrin nítorí inú àwẹ̀ tá a wà ní orí kíní wọ́n máa fi nǹkan pa ìmí wọ́n máa fi nǹkan para ìmí inú ọwọ́ wọn ló wà tó ti fi pawọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ káwọn ọmọ yín kéékèèké obìnrin kan mọ̀ tí wọ́n bá ti fi lè insert kíní yẹn sí abẹ́ obìnrin yẹn máa dóko kiri ni o ọ̀nà tó dẹ̀ máa fi máa dóko kiri yẹn bó bá ṣe ń bá ọkùnrin míì sùn ní òrèkóòrè tó lọ súnmọ́ ọkùnrin difference ọkùnrin ní ẹni tó ṣe kíní yẹn igi kan tó dá dúró yẹn ló máa lówó sí ẹlòmíì lè wò pé ààrẹ ọmọ kan tó sọ I'm talking from nǹkan tí mo ti rí tó ṣẹlẹ̀ nísìnyí ní àwọn àṣírí tó ti tú síta ẹ lè ṣí ẹ o kò ṣe dandan ẹ lè má ṣí ẹ o bọ̀tẹ́ yín tẹ́ ẹ bá wà ń bì tẹ́ ẹ bá ní ọmọ obìnrin tẹ́ ẹ mọ̀ pé ṣèyí ṣọ̀hún ni àbí tí ò dẹ̀ ṣèyí ṣọ̀hún ẹni kan bì careful nísìnyí kan obìnrin kan ti ń ṣáájú kọkùnrin má lò wọ́n ọkùnrin dẹ̀ ń ṣáájú kóbìnrin má lò wọ́n ìwọ tó o bá lọ gbójúlé Kùránì àbò gbójúlé Bible o ti kú tán wọn kàn tí ì sí ẹni buu eléyìí tí mò ń sọ yìí ẹni pé mi ìmúra ṣó ẹni pé mi ìmúra ṣó jàràbí àti mo wọ̀ sùn olówó àlára mi yìí mo fi Ọlọ́run búra ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi wọ̀nà ọmọ yín ẹni pé ọ̀rọ̀ yànjú ni mo pè ẹ bá mi wọ̀nà àwọn obìnrin ìwọ tó jẹ́yàwó ilé ìwọ tó jẹ́ baálé ilé nǹkan tó bá ti ń rí ìyàtọ̀ lára ìyàwó ẹ nínú ilé ipe ìyàwó tó ń bá sùn tẹ́lẹ̀ tó ti di pé ó ti ń gbé ọ̀rọ̀ ẹ̀ going high débi pé dáàdi ìwà bóyá ẹ̀ẹ̀mejì lẹ́ ń ṣe tẹ́lẹ̀ tó ti ń request fún ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin iṣẹ́ ti wà lára ẹ̀ nìyẹn o ìwọ obìnrin tó bá ti ń ṣe kíní ìtẹ́lẹ̀ tó dẹ̀ rí pé lẹ́ẹ̀kan náà kíní ẹ̀ kàn change tí ó ṣe pé ó ti wọ age yẹn iṣẹ́ ti wà lára ẹ̀ nìyẹn oògùn owó tí àwọn ọkùnrin ṣẹ̀ṣẹ̀ tó ń lò padà nìyẹn wọ́n máa ṣe oògùn yẹn sára obìnrin yẹn wọ́n máa fi bá obìnrin yẹn sùn tó bá ti wá fi bá obìnrin yẹn sùn obìnrin yẹn máa wá di police dog ẹ jẹ́ ìpè bẹ́ẹ̀ obìnrin yẹn wá di olóṣó tó dẹ̀ máa di ẹ̀ kì í ṣe pé ó ń ṣe olóṣó pé ó fẹ́ máa gbó lọ́wọ́ èèyàn o á kàn máa wù ú ṣe ní gbogbo ìgbà tó bá rí bọ̀dá Ráímì amúmọ́lẹ̀ tó bá rí Olúyọ̀lé Ìbàdàn amúmọ́lẹ̀ tó bá rí Yẹmí Adérójú amúmọ́lẹ̀ tó bá rí Rudy Williams amúmọ́lẹ̀ tó bá rà rẹ Àmàrúfù amúmọ́lẹ̀ ṣe rí gbogbo àwa tó wá ń tọ́ọ̀ṣì táwọn obìnrin yẹn ń tọ́ọ̀ṣì yẹn ọkùnrin tó lò yẹn ó kàn máa lówó sí ni a máa padà jókòó ṣe ṣó yìí ò bọ̀tẹ́lẹ̀ mo kàn fẹ́ bá sáré fi ṣe kinní fún wa ẹ jọ̀ọ́ Nàìjíríà kò sí ọkùnrin tó ń bá obìnrin sùn pẹ̀lú ìrẹ̀lẹ̀ mọ́sìn kò sí ìfẹ́ kankan nínú ìbásùn owó náà fi wá latest news tó ṣẹ̀ṣẹ̀ jáde àtijẹ́ta ni mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tọ́lẹ̀ ti sọ àwọn tí kinní yẹn ṣe obìnrin bíi méjì tó ṣe wọ́n gbé wọn lọ tírìtì tọ́jú ẹ̀ mọ̀ pé ká obìnrin yẹn wò pé kí ló dé ìwọ tí o tó jẹ́ pé o ò ní boyfriend kan tẹ́lẹ̀ tó wá dẹni tó ní different 4 boyfriend láàrin oṣù kan so tó bá kú lọ́dọ̀ tèmi in tó ti bẹ́ mi ṣe yẹn wọ́n ti gba kádàrá ẹ̀mí tí mo bá sùn in tí mo fi ní àwọn méjèèjì ló bá wí o kì í ṣe pé obìnrin yẹn nìkan o iṣẹ́ tó ṣe sára obìnrin yẹn máa rẹ̀ ní ìwé dànù bọ̀ṣẹ́ ní ẹni tí obìnrin yẹn bá tún bá sùn olóni wàhálà o ọkùnrin gangan òun lò bọ̀ wọ́n lo obìnrin against ẹ̀yin ọkùnrin mi ìrò pé gbádùn ọ̀rọ̀ yìí tẹ́ bá gbádùn kíní yẹn share o tẹ́ bá gbádùn kíní ẹ share sí any platform tẹ́ ẹ bá mọ̀ èmi ara Àmàrúfù mo sọ tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ tẹ́ bá bìlí pé kíní yẹn ò right ẹ má share kò ń ṣe wọn ìkà tó ń ṣe fóbìnrin yẹn ni pé ìwọ máa lọ ṣe ṣìnà òun ni oògùn owó fún wọn nǹkan kò ní ṣe gẹ́yẹn o kò ní kú kò ní rùn kò ní nǹkan kò ní ṣe ẹni tí ò ní ṣe ó máa wà normal bí obìnrin bó ṣe rí ìwọ ọkùnrin tí o bá ti bá obìnrin yẹn sùn ìwọ gangan ni bọ̀bọ̀ yẹn ń lò wọ́n lo ọmọ yẹn o bí ìrọ̀pẹ́ gbọ́ Yorùbá ẹ má bínú ó ká mi lára ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣó yẹ yín ṣá ìwọ tí obìnrin yẹn bá sùn ọkùnrin yẹn náà lò wọ́n lóbìnrin o
ó ní mo fi sọ fún yín pé obìnrin yẹn you have to be very 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 careful ní táìmù tí o bá rí pé inú àwẹ̀ làwà mi ìdẹ̀fẹ́ máa lo èdè yẹn àwẹ̀ yìí ní náà ló parí náà tí o bá rí pé àwọn bó ṣe ń ṣe ìbálòpọ̀ ẹ o ti rí pé ó ti ń yàtọ̀ tó bá ti rí pé o ti wo rẹ pé o ti ń bá ọkùnrin bíi méjì mẹ́ta ìwọ tó jẹ́ pé agídí ló fi ní boyfriend ẹyọ kan tó wá di pé àwọn ọkùnrin á máa wá pè é wọ́n á máa toast ẹ wọ́n á máa pè é wàá dẹ̀ máa gbà ó nílé kọ̀ nítorí iṣẹ́ tó ti wà lára ẹ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ latest Ogun Owo in Nigeria ó ti ń yí bọ̀ tó bá yá sí ẹ máa rí gbogbo àwọn bloggers tó máa gbé ọ̀rọ̀ tí ààrẹ rọra sọ fún yín sí tẹ́ fi pé bóyá mi mọ nǹkan tí mò ń sọ ẹ máa rí ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o Ààrẹ Almaroof náà ni ẹ follow Ààrẹ Almaroof TV2 lórí Facebook mi ẹ dẹ̀ subscribe sórí Ààrẹ Almaroof tẹ́ ń wò yìí náà ẹ tẹ subscribe button ẹ love and like and share God bless you. Almaroof náà ni ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní kan àjìfà ọmọ ajílà lẹ́ṣọ̀ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbe ìdómògún ni mí akínlàjà èpò tí pọmọ yẹ ètò tó ń torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kàn tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tẹ ìgbàyà lọ́wọ́ aláya ọmọ ládé ládé Aláàfin ò ládé ajé aládìkún la gbà fún Aláàfin tó ń bí àwọn ọ̀tá mi inú máa rún wọn pa ni o